tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yí o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi pé ẹ mà káàsán ẹ káalẹ́ ẹ kú òwúrọ̀ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́ bẹ́ẹ̀ ni o nítorí ẹ ò ní rí ibi gbé sọnù bí ò ṣe bí ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di ọ̀rọ̀ Olú Ìwó of Ìwó land bẹ́ẹ̀ ni o kódà Olú Ìwó àtàwọn ọmọ ẹ̀wá ẹ̀ kódà àwọn Fúlàní Olú Ìwó wọ́n ti pàrókò sí bàbá wa olóyè Sunday Ìgbòho bẹ́ẹ̀ ni o wọ́n ti pàrókò ránṣẹ́ sí ọmọ Adéyẹmọ Olú Ìwó ẹ rí i pé mo sọ wípé Olú Ìwó àtàwọn ẹmẹ̀wá ẹ̀ àwọn Fúlàní ni ta ló ti fẹ́ ṣe bí ò ṣe àwọn aráabí àwọn Fúlàní ni tó jẹ́ pé wọ́n gọ sí ní abẹ́ láti lè máa hùwà ìkà all in the name of what ẹ̀sìn all in the name of pé mùsùlùmí ni wá wọ́n gọ sí lábẹ́ láti lè máa hùwà ìkà kódà àwọn Fúlàní yìí lo Olú Ìwó wọ́n fi pàrókò sí ọmọ Adéyẹmọ àṣìlóòótọ́ lèwe Yorùbá tó ní bí ilé bá ṣì ń tòrò ọmọ àlè bẹ́ẹ̀ ni ó ti dàgbà ara ọmọ àlè lolú Ìwó yìí bẹ́ẹ̀ ni o nítorí àwọn Fúlàní ti ara ẹ̀ pàrókò wọlé sí ọmọ Adéyẹmọ odidi ọba ilẹ̀ Yorùbá nìyẹn o ẹ wò ó odidi ọba ilẹ̀ Yorùbá làwọn Fúlàní ń gba ara ẹ̀ wọlé ẹ fẹ́ gbọ́ ohun tí wọ́n kọ sínú àròkọ ẹ fẹ́ gbọ́ nǹkan tó wà nínú àròkọ ọ̀hún ohun tó ń bẹ nínú àròkọ ọ̀hún ká pè ní àròkọ ìjà nítorí kọ̀nàkọ́nà ti fẹ́ nọ́mọ ẹ̀gà ìjà ń bọ̀ bẹ́ẹ̀ ni ó nítorí wọ́n ti pàrokò ogun sí ọmọ Adéyẹmọ wípé sórí gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn kò lè ṣeé ṣe tó bá dà bẹ́ẹ̀ ìwọ wá bá wa tó bá mọ̀ pé ó dẹ́ lójú máa bọ̀ wá sí Kábà wa àjọ yẹ pé gbogbo tó ń sọ àpò ara ẹ ló sọ torí pé bí ó ṣe ń lọ yìí àwọn Fúlàní ti ṣetán láti fẹ́ jẹ ìran Yorùbá ṣùgbọ́n ohun tó dunni jù ní wípé ibi tó jẹ́ ká bá ọgbọ́n bẹ̀ ká bá gọ̀ gbà mí ìmọ̀ ń dunni òun lọ̀rọ̀ Olú Ìwó yìí òun ni ọ̀rọ̀ Olú Ìwó yìí nítorí ibi tó yẹ ká ti bá ọgbọ́n ó dùn mí pé àgbàlagbà wọn a ò bá wọn pọ̀ àgbà torí tá a bá fẹ́ sọ ṣe rí àwọn Fúlàní ní àìtètè kọ́ ṣe wọn ò ní ẹ̀yà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí yálà ẹbí ni o àbórísùn ni o wọn ò ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ṣùgbọ́n ní all over nínú gbogbo ẹ̀yà Yorùbá Haúsá Yíbò àwọn ni wọ́n ń darí ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n ń darí gbogbo orílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ ni nítorí lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ni tó sì ń kọ́ńtró orílẹ̀‐èdè Nàìjíríà yìí tá a bá sọ bẹ́ẹ̀ ni o torí ìwé bí wọ́n ṣe ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ wọn ìwé bí agbára ṣe wà lọ́wọ́ wọn ó fi hàn pé wọ́n rẹ́dì láti sọ pé tó bá gbà àwọn fẹ́ jẹ ilẹ̀ Yorùbá wọ́n wá pàrókò jà wọ́n pàrókò ogun sí ọmọ Adéyẹmọ pé ó yá o tó bá ṣeé ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Fúlàní ti fíìsì máàṣì o kódà wọ́n ti fíìsì ọjọ́ ìjà èyí tí wọ́n fẹ́ bá ìran Yorùbá jà ó yà yín lẹ́nu ibi kódà àìpẹ́ yìí ni wọ́n fẹ́ launch attack ìyẹn ní on the 9/1/2025 ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún tó ń bọ̀ ìyẹn ọdún 2025 ni wọ́n fìsí máàṣì sí o wípé sẹ́ẹ̀ ọmọ Adéyẹmọ bóde tiwa ohun tó bá gbà la ó fi fún ẹ wá wò wọ́n ti fìsí ìjà wípé sẹ́ẹ̀ ọjọ́ ìjà lélẹ́yìí which is on the 9/1/2025 ó ga o láwọn máa tọ̀hún rìn wá lórílẹ̀ bàbá wa wọ́n tún dé wọ́n tún wá sọ wípé
àwọn fẹ́ bá wa jà wẹ́ èmi ò lè rí wọn bù bí kò ṣe àwọn tí wọ́n tara lé wọn lọ́pọ̀ fún àjèjì bẹ́ẹ̀ ni nítorí táwọn ọmọ Yánmírín àwọn ọmọ Yíbò bá fẹ́ sọ̀rọ̀ wọn á ní tó bá fẹ́ mú Yorùbá ó easy ìwọ ṣáà ti wọ́ Yorùbá ẹgbẹ́ ẹ̀ mọ́ra wàá rí i pé o máa rí Yorùbá tó fẹ́ mú táwùsá náà bá fẹ́ mú Yorùbá àwọ̀ Yorùbá kan mọ́ra nù wọn òun ló máa fún wọn ní pass bí wọ́n ṣe máa ṣe ìjàmbá ẹ̀yin náà rí ṣé ẹ lè mọ̀ ibi tó tún lè dé wọ́n ti fix location o ìyẹn ibi tí ìjà yóò ti wáyé ààfin ilẹ̀ ọba ibẹ̀ gan-an ni wọ́n mú abẹ́ẹ̀rí ẹ̀rí kan inú ààfin ilẹ̀ ọba gangan ibẹ̀ ni wọ́n mú pé yes àwọn máa ti ja ìjà wọn wọ́n tún wá dá àwọn òfin kan padà wọ́n jẹ́ kó yé wa pé ṣe rí òfin ṣàríà yẹn ṣàríà lọ tá a kọ̀ tá a sọ pé a ò ṣe ìyẹn gan-an làwọn ó wàá mú wọlé wá ibi tí ó le dé wọ́n jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá pé ṣe rí ṣàríà lọ tí ẹ ò gbà tí ìjọba àpapọ̀ Nàìjíríà yarí pé wọn ò gbà tá a bá lé wa ní ìlú kan a sì gba ìlú mìíràn lọ tó túmọ̀ sí pé ṣàríà lọ yìí inú ilẹ̀ Yorùbá làwọn ó ti wá ṣe é ti rí àyè tí wàá gba tápà ó kọ́ lè gbónú kó wọ́n ní orí ilẹ̀ Yorùbá inú ilẹ̀ Yorùbá làwọn máa ti wá bẹ̀rẹ̀ ṣàríà lọ yìí wọ́n tún wá tẹ àtẹ̀jíṣẹ́ sí wa pé yálà gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lọ́nà lẹ́yìn odi àti bàbá wa Professor Banji Akíntóyè àti ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ní bá kú lẹ́kú o kò sí ohun tẹ́ ẹ ṣe wọ́n wá jẹ́ kó yé wa pé ṣe rí o ọjọ́ 9 oṣù kínní ìyẹn ọdún 2025 yìí làwọn máa fi ṣàríà lọ yẹn dólẹ̀ tó jẹ́ pé ṣàríà lọ ó máa gba iyọ̀ all over bet ìbò lọ ti fẹ́ filẹ̀ kódà wọ́n jẹ́ kó yé wa pé gbogbo lọ́balọ́ba wọ́n tún invite àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ṣe rí i pé àyè ti gba tápà ọkọ lè gúnnu lórílẹ̀ wa gbogbo ọmọ Yorùbá ẹ̀dẹ̀ sùn ẹ̀ lajúlẹ̀ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni Ọlọ́run kò ní fún wọn ṣe o we want our Yorùbá nation bẹ́ẹ̀ ni torí òmìnira wa òun ló jẹ wá lógún ẹ bá wa like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ẹ̀ ṣú ní àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà gbogbo ẹni tó bá láòní dé òun láòní dé bá ó dàbọ̀.